ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí ẹ̀ńbáràsì Mariam o wọ́n ní torí wọ́n instruct àwọn guards pé driver olórí kọ́kọ́ kò gbọ́dọ̀ wọ inú gate pé tó máa fẹ́ lọ anywhere driver wọn ni wọ́n lè lò. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gbogbo gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ ṣé ẹ kú ìfẹ́ tẹ́ ní sí mi. Ọlọ́run Elédùmarè á ní ìfẹ́ ẹ̀yin náà ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ni Ọlọ́run máa ṣe fún yín. Máṣọlá ni orúkọ mi, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lẹ́tẹ̀bà tí subscribe ẹ lọ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yá máa lọ́lá yóò dé lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ní kí àwọn guards àwọn caution driver Mariam o immediately bó ṣe fẹ́ wọnú palace wọ́n ní wọ́n ṣan mọ́ta wọ́n ní kò sí driver àkọ́kọ́ tó máa wọnú palace àwọn mọ́ ipe palace driver palace nìkan ni wọ́n lè lò tó bá fẹ́ lọ anywhere. Wọ́n ní gbogbo àwọn driver tó ń lò yìí wọ́n ní ṣe ni wọ́n ń gbàbọ̀dè wọ́n ní wọ́n máa rán àwọn driver kan máa ṣọkùnrin Naomi kiri. Bí a ṣe gbọ́ tí olórí Rónkẹ́ tán ní olórí Rónkẹ́ wọ́n ní driver ẹ̀ ló fọ́ windshield olórí Tèmítọ́pẹ́ mọ́tò tuntun tí kábíyèsí rà fún wọn allegedly bá ṣe gbọ́ ni. So wọ́n ní driver yìí wọ́n ní wọ́n ń wo àwọn ìwà burúkú wípé àwọn olórí yìí dẹ̀ ló rán wọn ní iṣẹ́kíṣẹ́. Wọ́n ní wọ́n ń lo àwọn driver yìí pé kán máa ṣe nǹkan tí ò dáa nínú palace. Wọ́n nítorí ẹ̀ ní kábíyèsí fi ní driver kankan láti ìta kò lè wá bá wọn ṣiṣẹ́ nínú palace. Driver palace nìkan ni wọ́n lè lò láti jáde. Wọ́n ní ìgbà tí driver yìí gbé jáde wọ́n ní kábíyèsí ti wọ́n wọn pé wọ́n gbọ́dọ̀ lo driver kankan mọ́ àfi driver palace. Wọ́n ní personal driver ni wọ́n ní ṣùgbọ́n gbà tó ń padà bọ̀ tó fẹ́ wọnú palace wọ́n ní kábíyèsí shorted síta wípé wọ́n ti sọ fún àwọn guard pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kó wọ inú palace kí driver yẹn wọ inú palace. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ atrocity tí àwọn driver tán ní ti ń commit bí wọ́n ṣe ń ṣọ́kùnrin Naomi kiri tí wọ́n máa ṣọ́ wọn lọ sí Lẹ́kì tí wọ́n máa ṣọ́ wọn lọ sákùrẹ́. Wọ́n ní in fact gan bí a ṣe gbọ́ allegedly wọ́n ní there is one particular driver tí olórí Rónkẹ́ ní wọ́n ní ṣe ló san owó fún driver yẹn pé kó máa ṣọ́kùnrin Naomi lọ everyday. Wọ́n ní gbogbo movement Queen Naomi ní máa yìí ló ń sọ fún kábíyèsí. Wọ́n ní because trailer gbàrin wọn kọjá wọ́n ní bí máa yẹn ṣe lọ sọ fún bóyá kò sanwó fún máa yẹn. Wọ́n ní bí máa yẹn ṣe lọ sanwó fún bó ṣe lọ sọ fún ẹ̀gbọ́n ènìyàn wọ́n lẹ́gbọ́n wá sọ fún ayaba. Wọ́n ní ayaba ló wá tú àṣírí yẹn fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé téèyàn bá ń ṣọ̀yàn kiri ẹ̀ mọ̀ pé ó léwu seriously. So ìtorí ẹ̀ ní kábíyèsí fi gbé ìgbésẹ̀ pé kò sí driver kankan tó lè gbé wọn jáde mọ́ àfi driver palace. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ti ń ṣe nínú palace yẹn. There was a time tá a gbọ́ náà pé ṣe ni Mariam ṣe ni ó ní kí driver òun kó tẹ̀lé kábíyèsí láti Ifẹ̀ títí dé Èkó ó fẹ́ mọ ibi tí kábíyèsí ń lọ lẹ́kọ̀ọ́. Ìgbà tí wọ́n rí driver yẹn tó rìn kiri níwájú ilé Queen Naomi wọ́n ní bí wọ́n ṣe lọ arrest ẹ̀ nìyẹn tó wá ń sọ pé Mariam ló ní kó máa ṣọ́ Queen Naomi kó ń ṣọ́ kábíyèsí lọ sí ilé Queen Naomi. Ẹ̀yin èèyàn lé iye ti pọ̀ jù. So tí kábíyèsí bá ní pé kí driver kọ́kọ́ má gbé wọn jáde mọ́ ó bẹ́tà. Tí wọ́n bá dẹ̀ lọ gbé driver láti ìta àṣírí wọn máa tú because kábíyèsí gbọ́dọ̀ mú. In fact go yẹ kí kábíyèsí ṣe tó yẹ pé mọ́tò palace ni wọ́n máa gbé jáde kó dẹ̀ track àwọn mọ́tò yẹn. Nǹkan tó yẹ kí kábíyèsí ṣe nìyẹn. Ẹni mọ́tò tán bá rà fúnra wọn kán lọ park ẹ̀ sílé family wọn ò lè gbé jáde àfi tó bá yẹ pé wọ́n lè gbé mọ́tò láti ìta tó rán lè ṣe kò sí nǹkan táwọn olórí yìí ò lè ṣe. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú kábíyèsí àwọn tán fẹ́ ìyá alágbára ni wọ́n.
alágbára ni wọ́n. Nǹkan tó fi dá nígbà yẹn nìyẹn tán, nǹkan tó fi máa ń sọ nígbà yẹn nìyẹn pé láyé ìjọ náà fi ń fẹ́ obìnrin tó bá mọ jójójù náà lọ́ba máa ń fẹ́. Àwọn èyí kí náà mọ̀ ṣe. Èyí Mariam kò lè ka speech, kò lè ṣe nǹkan kan, kò lè dá sọ̀rọ̀. Ṣé ẹ̀yin rí ibi tó ti ń give speech rí? A rí Dr. Elizabeth tó give speech many times ni wọ́n ti interview olórí Tèmítọ́pẹ́, very very good and intelligent woman. Queen Naomi is the best of all. Ẹ wá wò, àǹtí wa kò sí nǹkan kan tó lè sọ. Tá bá ní kó ka speech báyìí, ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ. Ṣé irú ìyàn báyẹn ṣé ó qualify láti jẹ́ olórí? Kò qualify láti jẹ́ olórí. Kò qualify láti jẹ́ olórí because ó ní àwọn qualification kan tó yẹ kán máa wò mọ́ olórí lára. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé, kì í ṣe nítorí owó nìkan. But àwọn èyí nǹkan tán fi fẹ́ Kábíyèsí àmọ́ o, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè orí gbogbo ẹ̀. So ẹ jẹ́ n padà sórí gist mi. So bí Kábíyèsí ṣàṣe ní kí driver wọn kàn máa wọnú palace bó ṣe short driver síta nìyẹn. So Kábíyèsí dẹ̀ ti sọ fún wọn pé the only driver tó lè lò ó ní driver palace. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ níta ní ká mú wá fún yín ní agbára Ọlọ́run. Gbogbo etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like ò ní kan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run òkè òkè lọ́lá yín máa máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.